ẹja fún alápèjúwe kan obìnrin kan tó jẹ́ kan náà sọ̀hábìyàt lóbìnrin wọ́n wá fi aṣọ kan tọrẹ fún ṣẹlá Muhammad sallallahu alayhi wa sallam onífàjìtù lè àkísùkàhà oníwà nàbì mo wá bùn ọ láṣọ yìí ní kó o máa wọ̀ ọ́ ànábì gba sàárà àmọ́ ànábì àmọ́ gba ẹ̀bùn. àwa tábàdí pé oníbùkátà sí sàárà kìí ṣe wọ̀ fún ọ gẹ́gẹ́ bí mùsùlùmí tó bá wà nípò kó gba sàárà tó bá sì bùn ọ lẹ́bùn ò lè gbà á àmọ́ mọ̀ báwo ìjì lọ́wọ́ tó bá ń jẹ́ àfa mọ̀ wípé àwọn tó lọ́hùn kẹ́ tí wọ́n fún ọ̀hún wọ́n fún ọ kó o lè lò fẹ́lòmíì náà tún ni wọ́n lọ́mẹ́ni tí ò ní lẹ́gbẹ̀ẹ́ rẹ káfa máa wá kọ́lé kí bí ẹyẹ kíyà sì máa jà wọ́n tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ wọ́n ṣe bẹ́ẹ̀ torí pé dáadáa tí wọ́n ṣe fún ọ̀hún wọ́n fẹ́ kó o pin lọ́dọ̀ àwọn míì ni ẹlòmíì láwọn ọmọ kéwú lọ́dọ̀ ìyá ń jẹ àwọn ọmọ kéwú yìí wọ́n bá sì ń kalẹ̀ àfa àṣẹ ilé àwọn àfa wò di báyìí ilé mi tó ṣe pé ní olórí ò lè kọ́ àmàrí lọ́dọ̀ ẹlòmíì wọ́n ní arábìnrin yìí gun òjíṣẹ́ lá Muhammad láṣọ fa akhadha an-nabiyyu sallallahu alayhi wa sallam muhtajan ilayha Ànábì sì gba aṣọ yẹn lẹ́ni tó ní bùkátà sí aṣọ yìí falabisaha Ànábì bá wọlé lọ ó wọ sọ̀hún fara'a alayhi rajulun min as-sahaba ìkànnì àwọn sahaba ó ní pé aṣọ yìí máa dá wọn fi ti Ànábì faqala labani ya Rasulullah ìwò jíṣẹ́ Ọlọ́run ma ahsana hadhihi faksiniha aṣọ yìí máa yáàyè púpọ̀ aṣọ yìí máa yáàyè púpọ̀ faksiniha dákọ̀ ẹ̀bùn Ànábì ẹ̀bùn mi lásọ yìí sallallahu alayhi wa sallam faqala na'am sallallahu alayhi wa sallam Ànábì ní yín sì bùn ọ́ falamma qama an-nabiyyu sallallahu alayhi wa sallam lamahu asahabuhu nígbà tí Ànábì dìde tó lọ bọ́ aṣọ yìí lẹ̀ àwọn sàdúrà ń bu ìwé hábà ó sì gbọ́sọ lọ́rọ̀ Ànábì ebi wọn náà sì mọ̀ wípé Ànábì gbà á lẹ́ni tó ní bùkátà sí i wọn náà sì mọ̀ wípé ní la yus'alu shay'an fayamna'uhu àyè bí Ànábì ní nǹkan kan Ànábì ọkọ rẹ̀ sallallahu alayhi wa sallam tọ òun náà wàá lé sí fọ ó ní rajawtu barakataha nígbà tó bàtà Ànábì ti fẹ́ràn kan aṣọ yẹn òun mọ̀ pé aṣọ òun ti daṣọ àlùbáríkà aṣọ yìí ní wù òun hina labisaha an-nabiyyu sallallahu alaihi wasallam nígbà tí Ànábì ti fẹ́ràn kan la'alli ukaffanu biha ó ní aṣọ yìí nítorí wù mí ni pé tí n bá kú kí wọ́n padà fi ṣe káfà ní ìmí kan fi sasọ tí wọ́n fi sinmi nítorí pé àlùbáríkà ti sọ̀kalẹ̀ sí akhrajahu al-Bukhari wa Nasa'i wa Ibn Majah Bukhari gbàdé sí wa Ibn Majah gbà wá àti Nasa'i níta fẹ́ lò láàrin yìí àlùbáríkà tó ń ṣẹlá Muhammad sallallahu alaihi wa sallam kọ̀ wá sí bẹ́ẹ̀ fẹ́ lómi lónìí o aṣọ àfa àyè gbà wípé mọ̀ ń wá àlùbáríkà ń bẹ agbọ́dọ̀ ní àárín dáadáa ẹ̀rí wípé báwọn sàábé ṣe fún iṣẹ́ ńlá Muhammad tí wọ́n máa ń gba omi àlùwàlá rẹ̀ kẹ̀lẹ̀bẹ̀ rẹ̀ ìtọ̀ rẹ̀ òógùn rẹ̀ irun rẹ̀ wọ́n á ṣe bẹ́ẹ̀ fún kankan náà sàhábà o ìtọ̀ rẹ̀ wọ́n ò ṣe bẹ́ẹ̀ fẹ́ni kankan náà sàhábà o wọ́n á ṣe bẹ́ẹ̀ fún Abubakar Siddiq radiyallahu ta'ala anhu wọ́n á ṣe bẹ́ẹ̀ fún Umar ibn Khattab radiyallahu ta'ala anhu wọ́n á ṣe bẹ́ẹ̀ fún Umar Usman Ali àti gbogbo àwọn sàbẹ̀ ńlá ni wọ́n ṣe bẹ́ẹ̀ fún Imam Maliki wọ́n ṣe bẹ́ẹ̀ fún Imam Shafi'i wọ́n ṣe bẹ́ẹ̀ fún Abu Hanifa wọ́n ṣe bẹ́ẹ̀ fún Imam Ahmad ibn Hanbali ẹ̀sà ló jẹ́ fànàbì torí náà ẹ fi àwọn àfa lọ́rùn lẹ̀ ẹ má dààmú àwọn àfa ẹ má dààmú àwọn ẹni Ọlọ́run gbọ́n wọn fẹ́ máa ṣe bẹ́ẹ̀ fáfá káàfá náà kí wọ́n ṣàkíyèsí ìgbà ẹ má ṣe bẹ́ẹ̀ fún mi ẹ fi mẹ́rin aláàánú nílẹ̀ ìdọ̀tí ni ìtọ́ ẹnu mi ẹ gbọ́dọ̀ débẹ̀ ẹ wá káwọn
so láwa ní ìmì ẹ̀dá kẹfì láwa ní ìmì lẹ ẹ̀jẹ̀ wọn wé nǹkan mi kì ẹ̀fà bá yà mí lẹ ẹ̀fà sọ mí lẹ tó láwọn yẹn ń kọjá àlà láàrin yẹn bẹ́ẹ̀dì táàfà kan fi sùn bẹ́ẹ̀dì tí sẹ́wò kan fi sùn àwọ̀ tẹ́ kírun fọ́dún lẹ́kẹ́tẹ́ kódà ibi táwọn èèyàn bá dé lónìí wọ́n tún wá wọ bàálù lọ́bẹ̀ kódà wọ́n tún wá fi ya fọ́tò ẹ̀rí nǹkan ẹ̀wọ̀ ẹ̀sìn ha mùsùlùmí àwa tá a ní àwa ni wọ́n ń pè ní ọmọ tó bá pèlè ìyá rẹ̀ tí ò gbọ́dọ̀ sasọdá àá sì wá ń ṣe ìsìláàmù yọ̀bọ̀yọ̀bọ̀ àwa ń ṣe ìsìláàmù bí ó ṣe tó àti bó ṣe yẹ a sì ń pera mùsùlùmí ẹjẹ́ jẹ́ àwòkọ́ṣe dáadáa ni o ẹjẹ́ akọ́ṣe àwọn sàhábà ẹjẹ́ akọ́ṣe oníṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan wọn ni wọ́n máa ń sọ wípé ajé ṣe bí Ọ̀yọ́ láàrin o Ọ̀yọ́ yìí ṣe bí ẹnì kankan àwọn àfáà súnà wọn ní Ọ̀yọ́ tí ó bá wà lè jẹ́ náà yóò sì di oníṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam so àwọn náà ti Ọ̀yọ́ náà ti fara mọ́ ajíṣe bí Ọ̀yọ́ láàbí Ọ̀yọ́ ṣe bí ẹnì kankan Ọ̀yọ́ tó bá wà ní Jánnà yóò ṣe di oníṣẹ́lá Muhammad nífẹ̀ẹ́ Jánnà wọ̀ láì jẹ́ bẹ́ẹ̀ kò ní wà ní Jánnà Ọlọ́run sallallahu alayhi wa sallam ẹ dákun ẹ jẹ́ kí a gbìyànjú kakọ́ṣe ànábì kákàtà ànábì wọ ọlọ́rẹ́ ni ànábì máa bùyàn ní nǹkan àáfà yìí ya hun ìdìmọ̀ gbogbo ìgbà èyí ṣe wọn náà ń tán fún ọmọ fẹ́ lómi ń bẹ jákàánú àwẹ̀ èbò tó bá bùn ọ wọn náà máa bẹ lómi wọn ní jákàánú àwẹ̀ lómi máa ti bẹ́ẹ̀ pé yóò ológì ni yóò wá di oníbàárà yóò ológì yóò ń tú wọn wá ta àgbàdo bákán bẹ́ẹ̀ sì ni àwọn tó kù díẹ̀ káàtó fún ẹjá wò wọ́n ń bẹ láwùjọ wa tó gbogbo orú nǹkan báyìí ká ṣàkíyèsí ẹ̀ oníṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam yuhadhiru asahabahu mina tasawuli anabi máa ń sọ fún àwọn sàbẹ̀ yìí pé ẹ má mà tọrọ bára anabi ni ẹ má tọrọ bára ẹ sì rí i pé bára òun lọ kọ́mọ̀ láwùjọ lónìí àwọn tí pèlè fi ń ṣiṣẹ́ bóyá àdáwò kan dé bá díẹ̀ bóyá ibì kan ń dùn ní ọba gbóni bára kó làwọn ẹni àtìgbà tí ojú ti ń dùn àwọn màmá àtìgbà yẹn ni wọ́n ń ṣe bára èyí ṣe kí lọ́sọ̀ màmá dùn bára ìdákun àwa tá à ń bẹ́lẹ́gbẹ̀ẹ́ wọn náà tá à jọ ń kírun nínú mọ́sálásí tí mọ́sálásí pa wá pọ̀ ẹja máa láàánú àwọn tá à dánwò bá ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí míì náà ahun ni wọ́n ẹja máa tọrẹ ẹja máa bùyàn ní nǹkan ẹja máa tẹ́kì ara wa ẹja máa ṣe dáadáa sáwọn tá a jọ ń gbé àwọn tó kù díẹ̀ káàtó fún ọmọ òrukàn opóbìnrin ẹni tí ò ní ẹja máa bù wọ́n ní nǹkan ẹja máa fi tiwọn kún tiwa níta ìjọ ń jọ ọmọ ìyá sínú àmọ́ ìsìláàmù wa torí ẹ̀sọ̀ yàn ló ń bára ìsìláàmù fẹ́ kéèyàn máa tọrọ bára àbófin dórí fáin bára tí ń bẹ níta lónìí ọ̀pọ̀lọpọ̀ òde tẹ́ ẹ bá lọ lónìí bí ìgbà táwọn àáfàá máa fẹ́ jáwé èèyàn lọ́wọ́ gbà ni kódà mo wà níbi kan níjó nílẹ̀ nìkan sọ wípé àmúra fẹ́ bẹ̀rẹ̀ kò ní pẹ́ táwọn àfọwọ́fidé o ẹjẹ́ tètè fún ọ ní tí ń bá fún ọ nǹkan àbúrò rẹ̀ kan ló fẹ́ bùn ní nǹkan nǹkan táwọn afábá fi dé nìsín bí àwọn kì í kan bọ ẹnu ni gbogbo tí ìbẹ̀lẹ́ kò wá ní látúlẹ̀ la ilaha illallah òótọ́ ni bí wọn tí ẹ̀fẹ́ fi kalẹ̀ wọ́n dùn ẹ́ léèrè bí ọba pé yẹ báyìí àṣọ igi ọ kí wàhálà wá pọ̀ sí bàbá tó bímọ lónìí igi òun ló yẹ kó fẹ́ nára rẹ̀ wí ọlọ́run wá pa àfáà lé innama yakhsha Allaha min ibadihi al-ulama àfáà ẹni àpọ́nlé ni wọ́n kò sí láì fi ń bẹ̀ kéèyàn ó gbé ojúṣe yẹn fẹ́ lómi pé bá mi kéde wípé ọmọ mi obìnrin mo fi fún lágbájá nítorí ẹ̀ fi ọ̀rọ̀ lọ àfáà sínú làfọ̀ wá tẹ́ bàtì pé bí ọba péye báyìí àṣọ igi
owó ilé kíní kò tọ́ owó ilé ìyàwó ètùtù tí àwọn ilé ọkọ owó yìí ò tí ì pé àbíkó ní owó tòun kọ́ yìí o sówó rẹ̀ sì kọ́ lóòótọ́ ìwà máa tọrọ bára báyìí sísọ láìfì dáyé bára ojú máa wá ń tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ojú ń tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí ẹ̀dá kan bá àwọn yọ̀ǹgì àlùfáà yìí sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ àfáwọn yìí tó ṣe wípé tó bá ti dóde wọ́n ròyìn fún lórí òde tí wọ́n wà yẹn pé bí òde yìí nǹkan báyọ̀ kò gbọdọ̀ máa lọlé àdáwò ni o kò dáa à ń yẹ̀yẹ́ ara wa ni kí ló ń ṣẹlẹ̀ Muhammad sọ nípa bára sallallahu alayhi wa sallam anabi pé kan náà sahaba nítorí pé bára ti ṣe kì í ṣe nǹkan tí Islam fi ara mọ́ anabi ni ya Qubayba inna sadaqata la tahillu li ahadin la tahillu illa li ahadi thalatha bóyá kí wọn tọrọ bára kí wọn béèrè ẹbùnmí ní nǹkan kò tọ́ sẹ́ni kankan fi kan ní mẹ́ta rajulun tahammala hamala ẹni tó bá ṣe pé ó jẹ gbèsè àrẹ́bì ní ọtọ́ sí kó bíyàn pé ní ẹ̀bùn wọn hatta yusaddiduha títí tí ó fi lè san gbèsè yẹn thumma yamsiku ayé yatawaqqafu anil mas'ala bí wọ́n bá ti san gbèsè tán kò wọ́n kó tó tẹ̀síwájú mọ́ ayé tún béèrè ní ìmá wa rajulun asabatuhu ja'iha khasara ẹni tí nǹkan bá bóyá nǹkan owó rẹ̀ ó bàjẹ́ bóyá nǹkan tí ń tà olùkúdéètì kò sówó lọ́wọ́ rẹ̀ mọ́ Ànábì ní fahallati lahu al-mas'ala irú ẹni yẹn ó lẹ́tọ̀ọ́ kó béèrè hatta yusiba qawama min 'aysh kó fi lè ráyè bí abùkátà tí ìfin tó ní òun ṣe fún yàtọ̀ wa kọf Ànábì ojú sùn Ànábì ní yóò wá dá dúró tó bá ti rí ní tí wọ́n àwọn tán rajulun asaba ti fa kọ fọkì ẹni tó ti pé ní kò sí lọ́wọ́ rẹ̀ bí a kò sí ní tí ó jẹ Ànábì ní fahallat lahu al-mas'ala ọtọ́ sí kó béèrè lẹ́yìn nǹkan thumma yumsiku lẹ́yìn ìgbà yẹn tó bá ti rí ní tí ó jẹ kọ́dà dúró kì í ṣe pé yóò máa bí àwọn èèyàn léèrè Ànábì ní fama siwahunna minal mas'ala nítorí wàá ti yàtọ̀ fún ta ti dárúkọ yìí fasuhutun ya'kuluha sahibuha suhuta Ànábì ní èèwọ̀ ní haramu náà ní wẹ́ẹ́ ní bẹ́ẹ̀ ń jẹ nínú hadithi míì Ànábì ní ma fataha rajulun baba mas'alatin yuridu biha kathra Ànábì ní sallallahu alayhi wa sallam ẹnìkan kò ní ṣílẹ̀kùn à ń tọrọ bára lórí pé ní kọ́sàmà gbà lọ́wọ́ àwọn èèyàn illa zadahu Allahu azza wa jalla biha qilla àfi kí kó ṣe pé gbogbo tí bá ń rí òun yóò mọ̀ kéré lójú ẹ̀ ni kò ní tó náà ni yóò fọ́ mọ̀ gbà sí náà ni torí ìdí eléyìí kí a dákun ká ṣọ́ra níbi à ń dà àwọn èèyàn láàmú Ànábì ní man nazalat bihi faqa fa anzalaha bin nas lam tusadda faqatuhu ẹni tó bá ṣe wípé gbogbo gbà èyí lákùnmọ́ ni wá báyìí náà ni pé ní nǹkan tí ń jẹ lónìí ó tún dọ̀la náà òun ní nǹkan tó wọ́n jẹ òun tí ìrìn àjò ní owó wá tán lọ́wọ́ òun kódà lómi àwọn pé bàbá àwọn bẹ lọ́sibítù yóò wò kan náà àwọn òbí ẹ̀ tó ti kú yóò wá kúrọ́ mọ́ yóò ní ó mọ̀ pé bàbá àwọn ti kú bàbá àwọn bẹ lọ́sibítù Ànábì ní fanzalaha bin nas gbogbo ògbà ọ̀dọ̀ àwọn yẹn ní máa lọ Ànábì ní lam tusadda faqatuhu òṣì tí ń bá jà ò ní fi ilẹ̀ láíláí lọ́sùn máa yí pé ìpè Ànábì Muhammad lẹ́yìn sallallahu alayhi wa sallam kádàkùn ká bẹ̀rù Ọlọ́run gbogbo àwọn tó ṣe wípé wọn àmójú kọ́ máa béèrè nǹkan lọ kọ́ máa tọrọ lọ àbí fáìn bára tó dé òun náà kádàkùn mùsùlùmí tí ń fa jù náà kọ̀tà yọ àìkórí kan ṣe kan àìkórí kan ṣe kan ìsìláàmù fẹ́ ká ṣe ká níṣẹ́ tá a máa ti bẹ̀ jẹun iṣẹ́ ọwọ́ kan lọ́wọ́ máa ṣe ni
tìjára òwò lọ́wọ́ máa ṣe ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ dákun ẹ méje ó jẹ́ wípé ní ẹni tó bá ti wá kéwú kò gbọ́dọ̀ ṣòwò, ẹni bá ti kéwú kò gbọ́dọ̀ tajà, ẹni bá jẹ ìmáàmù kò gbọ́dọ̀ lọ́nà kan òwò mọ́. ká bẹ̀rù Ọlọ́run o. àwọn tó ṣáájú wa wọ́n níṣẹ́ o. oníṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní kánà ya'malu tiwala hayatihi. anabi jẹ́ ni tí ń ṣiṣẹ́ gbèsè ayé ẹ̀ ní o. anabi dáná jẹ sallallahu alayhi wa sallam. anabi ṣòwò, anabi tajà, kọ́dà tajà fún ẹni tó padà wá di ìyàwó rẹ̀ Khadija radiyallahu ta'ala anha. so gbogbo eléyìí ẹ̀kọ́ ló jẹ́ fún wa kárí wípé àwọn ọmọ wa ti ń kẹ́kọ̀ọ́ kéwú ká máa wá ọ̀nà tí wọ́n máa gbà ní iṣẹ́ kan tó máa fi ṣe jẹun. ṣùgbọ́n kọ́ máa wá kéwú débi pókè débi oríkèé kan á wà ní kóun náà òṣìṣẹ́ lè kó bígbà tí ẹnìkan kọ́ṣẹ́ tí wọ́n fẹ́ ra ní iṣẹ́ tí òrùkú ra ní iṣẹ́ wọn lágbájá ń múra sàádà ni sàádà ń múra sàádà ni bọ̀dá afẹ́ àlágbájá ó ti lè kó sàádà wọn kò sùn mẹ́ta ńgbọ́ ẹ dákun kí lẹ gbélé lórí tẹ ní kọ́lọ̀ kiri lẹ́kọ̀ọ́ bọ́ba ya àwa ni wọ́n ń gbájú ẹ̀ ẹni tá a sọ ni pé kọ́lọ̀ gbájú ẹ̀ lẹ́kọ̀ọ́ la sọ fún ẹ dákun kí iná kíní ìfimọ̀ jájò lẹ́yìn kọ́mọ̀ àwọn jájò lọ wájú tí ń jó lọ yìí ẹ jẹ́ káwọn ẹ̀yin bàbá wa ẹ̀yin àlùfáà wa ẹ bá mójútó àárín òjíṣẹ́ lá Muhammad sallallahu alayhi wa sallam kana yahtamu bi ahlihi wa ya'muru ashabahu bi dhalika. bóòlù Ànábì máa ń ṣe pẹ̀lú àwọn ará ilé rẹ̀ torí àwọn ará ilé rẹ̀ ń àwọn sàbẹ̀ náà ni wọ́n wá àwọn tí wọ́n jọ lò gbà ní. bóòlù pa àwọn sàbẹ̀ tó kù láṣẹ. wọ́n ní àná Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó bí yàrá wa Aisha léèrè wọ́n ní àná Muhammad sallallahu alayhi wa sallam kana aliyanu nas. Ànábì jẹ́ ẹni tó rọ̀ púpọ̀ fáwọn ará ilé rẹ̀ wa akramu nas. Ànábì máa pa àwọn ará ilé rẹ̀ máa pa àwọn ilé púpọ̀ wa kana dhahaka basama. ìyàwó ẹ̀ ní ròyìn rẹ̀ yìí o wọ́n Ànábì máa rẹ́ni ọ́n mímì pẹ̀lú àwọn gbogbo ìgbà ní Ànábì máa tújú ká. àṣẹ bàbá rẹ̀ ni tí wọ́n bá wọlé òun kálukọ́ máa fìdí fọ́gbà kínú àwọn ọmọ ayékúrò ẹni bẹ́ẹ̀ kọ̀kọ́ ṣe oníṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam. ìyẹn máa bẹ́ẹ̀ bá wọlé inú àwọn ìyàwó àtọmọ máa dùn ni látara ìṣesí wa pẹ̀lú wọn. Ànábì náà wá wí eléyìí fún wa ó tún wí. Ànábì ní istawsu bin nisa'i khayra. ìdákun ẹ má wo tiwọn o dáadáa ni ẹ máa ṣe pẹ̀lú àwọn obìnrin. fa innal mar'ata khuliqat min dila'. ibi tá a ti dóbìnrin ibi tó tẹ̀ díẹ̀ ni. wa inna awaja ma fi dila'i ala. ibi tá a ti dá wọn ibi tòkè tó wọ̀hún ni. fa in dhahabta tuqimuhu kasarta. bọ́ọ̀ bá ní kò sí tó ṣe tí èyí bá wí àsìjọ bẹ̀rẹ̀ náà nù ìmọ̀ kọ́kálẹ̀ ni ìmọ̀ ọ̀sàgbákò èyí ṣe ìyàwó rẹ̀ lóde ní àgbákò yìí. bọ́ọ̀ bá ní kò sí tó bá ṣe àfikọ́ ọ̀tọ̀ Ànábì lọ́ọ́ kan nínú ẹgbàá wa mi wọn ni kíkan rẹ̀ kíkọ́ lẹ̀ ni. wa in taraktahu lam tazal a'waj. tó bá sì fi kalẹ̀ wípé wọ́n kú ti lóbìnrin ibi tá a ti dá àwọn ibi tó wọ́ ni yóò máa tẹ̀ sí i lọ ni. Ànábì ní fastawsu bin nisa. ẹ sábà máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ẹ máa ṣe dáadáa pẹ̀lú wọn. ibi tọkùnrin ti dáná nu o ọkùnrin yóò máa ṣe sùúrù ní o ọkùnrin yóò máa rọ́jú ní o ọkùnrin yóò máa tara wọn gbalada ni bí ọ̀gá wa àgbà òjíṣẹ́ Ọlọ́run tó lọ́rùn rán sí wa gẹ́gẹ́ bí ìkẹ́sí gbogbo ayé gẹ́gẹ́ bó ṣe fàfárá dà lára àwọn obìnrin rẹ̀. àyèmáyé tó jíṣẹ́ Muhammad náà rí sallallahu alayhi wa sallam àmúṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn. ọba wọn gbé pẹ̀lú àánú àti kẹ́ ọba wọn gbé pẹ̀lú dáadáa káwọn náà ṣe bẹ́ẹ̀ débi wípé Ànábì ní khayrukum li ahli wa ana khayrukum li ahli. Ànábì lẹ́yìn tó dáa jù láàrin yín
òun náà ní tó bá dá sí àwọn ará ilé rẹ̀ Ànábì mi ni mo dá jù sáwọn ilé mi ẹ̀rí ó fọwọ́ sọ̀yà bẹ́ẹ̀ ajẹ́ pé ó yẹ kẹ́ni kọ̀ọ̀kan wa ká máa fọwọ́ yẹn sọ̀yà wípé pẹ̀lú ògo Ọlọ́run èmi ni mo dá jù sáwọn ará ilé mi tọkùnrin mi bá wọlé nígbà tí kìnìún wọlé ni ó lè máa rẹ́rìn ta hẹ̀hẹ̀hẹ̀ àwọn bá ti wọlé báyìí odò lóró nù ká dákun ká kọ́ṣẹ́ Ànábì ń bi eléyìí obìnrin náà kóhun náà sọ̀hábíyà àwọn sọ̀hábà lóbìnrin ẹni dáadáa làwọn náà jẹ́ fáwọn ọkọ wọn Ànábì kọ́ wọn lẹ́kọ̀ọ́ Ànábì sọ fún wọn wípé sallallahu alayhi wa sallam law kuntu amiran ahada an yasjuda li ahadin la amartu al-mar'ata an tasjuda li zawjiha tó bá sọ wípé ó lẹ́tọ̀ọ́ kí mi ń ṣe ńlá Muhammad kí n pàṣẹ pé kẹ́nìkan máa forí kalẹ̀ fẹ́nìkan ni kẹ́nìkan máa tẹ̀ fẹ́nìkan ni Ànábì ní bá pàṣẹ fóbìnrin kó máa tẹ̀ àbí kó máa forí kalẹ̀ fún ọkọ rẹ̀ níbi tóbìnrin gbọ́dọ̀ rọ̀ fọ́kọ rẹ̀ dé níbi tóbìnrin gbọ́dọ̀ gbà fọ́lọ́run lára ọkọ rẹ̀ dé ṣùgbọ́n kò tọ́ sí mi ń ṣe ńlá Muhammad bẹ́ẹ̀ ẹ máa ṣe dáadáa sáwọn ọkọ yín nínú àdìsí tí mi fi gbà wá wọn ni ayyama imra'atin matat wa zawjuha anha radin dakhalatil janna obìnrin yòówù tó jẹ́ olùgbọ́lọ́ngbọ́ tó kú tọkọ rẹ̀ sì yọ́nú sí i yẹn pé tó sì fọlọ́run gbàgbára rẹ̀ sì ká ma tó gbìyànjú tọkọ rẹ̀ tó wá rí yọ́nú ọkọ rẹ̀ Ànábì ní irú obìnrin bí wọ́n wà lè jẹ́ náà lọ́hùn torí náà ọ̀dọ̀wọ̀ wà lọ́kùnrin lóbìnrin inú tánàbí kọ́ wa ní pé ká máa bára wa gbé pọ̀ pẹ̀lú dáadáa ẹ̀yẹ rúṣin Ọlọ́run oníṣẹ́lá Muhammad pẹ̀lú àwọn sàábẹ́ nínú nǹkan tí wọ́n máa ń ṣe ni Ànábì kọ́ àwọn sàábẹ́ yìí pé ẹ máa mójútó àwọn ilé yín níyàwó lọ́mọ tìyàwó tọkọlá wíì wọ́n yìí dẹrúsùn wọ́n yìí bí òhun Ànábì àmọ́ kọ́ àwọn ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ a sì máa pè wọ́n ṣàkíyèsí Ànábì máa ń lásìkò fáwọn ilé rẹ̀ ẹlòmíràn lásìkò fáwọn ilé rẹ̀ Ànábì tó ṣe pé òun la ṣáájú mọ́sálásí òun la ṣáájú lójú ogun òun la ṣáájú níhìn òun la ṣáájú lọ́hùn síbẹ̀síbẹ̀ ọlákòókò fáwọn ará ilé rẹ̀ nbọ mo ti ro nbọ làwọn ètò ojú à ń jókòó táwọn nbọ àti ojú à ń jókòó tó bẹ́ẹ̀ so nbọ làti ojú à ń jókòó tó bẹ́ẹ̀ wọ́n ní 7 to 7 tẹ̀ tún sẹ́pẹ́rẹ́ ẹlòmíì bóyá 5 to 12 ní 5 ìdájí ló ti kó lé lásìkò táǹtẹ̀ lọ́mọ pa kó tún tó wọlé ọdásìkò táǹgbẹ́mi lẹ́ní táwọn kálukú ti sùn kò dáa èèyàn máa ń lákòókò fáwọn ilé ẹni ni lóòótọ́ ọmọ àtàlọ́kùnrin tó ṣe wípé yóò wá jíjẹ àti mímu lọ mọ́ ọtí àpè ọlọ́mọ àtàwọn èyí ò pé kọ́ ọmọ pé ń tabáwọn náà lásìkò fáwọn ilé rẹ̀ lásìkò fáwọn ọmọ rẹ̀ pé wọ́n ṣàkíyèsí òjíṣẹ́ lá Muhammad máa ń pe àwọn ọmọ kéékèèké ṣàkíyèsí ẹ̀rí pé ìta wílẹ̀ kan nípa àwọn tí wọ́n fẹ́ yẹ tí wọ́n mẹ́yẹ kó lọ́dọ̀ àwọn ọmọ ẹyẹ kó lọ́dọ̀ ìyá wọn Ànábì pé wọ́n ṣàkíyèsí bẹ́ẹ̀ náà ni àwọn rúmi náà ìkan náà sàbí àgbà èyí tá à ń pè ní Umaru ọmọ Abi Salama radiyallahu ta'ala anhuma ọlọ́kọ̀ọ́ba yọ́nú sí Umaru ó sì wá yọ́nú sí bàbá rẹ̀ mo rò pé ìyá rẹ̀ gbé wá lọ́kọ̀ lọ́dọ̀ oníṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ó ní kuntu gulaman fi hijri rasulillah sallallahu alayhi wa sallam ó lọ́mọ kékeré mọ jẹ́ nílé ànábì wa kanat yadi tatishu fi sahfa bàbá ti ń jẹun ara mi balẹ̀ bí n ṣe ń bu oúnjẹ lẹ́gbẹ̀ẹ́ mi bẹ́ẹ̀ ni màá ń bu oúnjẹ ní iwájú ẹlòmíì faqala li rasulillahi sallallahu alayhi wa sallam ànábì wá kìlọ̀ fún mi ànábì ní ya gulam ìwọ ọ̀dọ́ dáadáa yìí ẹwọ gbàsọ̀rọ̀ ń ṣe ńlá Muhammad ìwọ ọ̀dọ́ yìí látara pípè tó pé wọn yìí ń dátọ̀ kọ́ fún yàn tó ẹ̀ bá wà ní èèyàn fẹ́ fọ́ náà ni bọ́bá ti ṣe ń tẹ́ ọ̀yẹ́ èèyàn gba ní etí ẹlòmíì òbí mi kanra débẹ̀ kì í lè sọ̀rọ̀ fọ́mọ rẹ̀ yóò fọ́ ní náà ni. Ànábì ní ya gulam wọ ọmọ dáadáa yìí samillaha ta'ala bọ́ọ̀bà jẹun
sọ wípé bisimilayi àyè máa kàn kọ́wọ́ bo oúnjẹ bua àyè sì sàṣà aláṣà táwọn kèfèrí ń ṣe àyè ṣe ìsìláàmù nílànà tiẹ̀ wa kul bi yaminika ọwọ́ ọ̀tún là fi jẹun ẹ̀rí ànábì òwò wípé ntọ́ ṣe nìkan lòun fi ṣàlàyé fún ọwọ́ ọ̀tún là fi jẹun ọwọ́ ọ̀tún ni kọ́ máa fi jẹun wa kul mimma yalik oúnjẹ tí ń bẹ̀lẹ́gbẹ̀ rẹ ni kọ́ máa kọ́kọ́ jẹ pàápàá jùlọ tó bá ń jẹun pẹ̀lú ẹlòmíì muttafaqun alayhi Bukhari àti Muslim ló gba hadisi yìí wá gbogbo àwọn tá a bá ń jẹ́ òbí ká gbìyànjú kárí wípé àmójútó àwọn ọmọ wa o ẹ̀rí pé oníṣẹ́lá Muhammad nínú àdìsí mi tí Bukhari àti Muslim gbà wá àwọn tá a bá ń jẹ́ alágbàtọ́ Ànábì ní kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo wa pátá àdàmàjẹ́ la jẹ́ Ọlọ́run sì gbọ́n kálukú léèrè báwo ni ó ṣe dẹran rẹ̀ jẹ wal amiru ra'in olórí ẹni tí ń dẹran jẹ ni wa rajulu ra'in 'ala ahli baytihi ọkùnrin olórí ni lórí àwọn ará ilé rẹ̀ kó ṣọ́ bí ó sì máa ṣe pẹ̀lú wọn wal mar'atu ra'iyatu 'ala bayti zawjiha wa waladiha aw wa waladihi ìyá ó gbọ́dọ̀ máa ṣọ́ inú ilé ọkọ rẹ̀ kó mójútó àtàwọn ọmọ wọn Ànábì ní fa kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo wa Ọlọ́run bó bi léèrè wípé báwo ni a ṣe da ẹran wa jẹ sí òbí kò gbọdọ̀ kàn máa bímọ kalẹ̀ àyíká máa bímọ kalẹ̀ láì mójútó wọn láì tọ́jú wọn òbí míì ó jẹ́ kí ìtọ́jú ọmọ sùn ó pa ìtọ́jú ọmọ tì àárín tá a dé yìí ká dákun gbogbo àti àbá ń jẹ́ òbí ká dákun tòlùtọ̀ lọ́n ká mójútó àwọn ọmọ wa káwọn kọ́ lọ́n bó du alẹ́ rè nípa wọn àwọn anú ilé kan bẹ ẹlòmíì àmọ́ gbìyànjú àmọ́ lọ kírun mọ́sálásí àmọ́ yóò fọmọ rẹ̀ lẹ̀ ẹ̀ yóò sùn àwọn jùlọ àṣùbà ká má ṣe bẹ́ẹ̀ ká túláàsì wọn ká fi kọ́ wọn láti kékeré àbíkọ̀ ìjẹ́ bẹ́ẹ̀ tó wá jẹ́ kí bí ọjọ́ ìsinmi tá a lọ bí iṣẹ́ ẹ fi lẹ̀ àbí ìyá mi gan ò ní jẹ́ kí ọmọ tẹ̀lé bàbá rẹ̀ lọ mọ́sálásí ẹ fọmọ yìí lé ọmọ yìí kéré kò sí lè wé lónìí gbogbo ìyá tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ kí wọ́n bẹ̀rù Ọlọ́run òbí mi sì ń rò wípé bóyá òun fi ń kẹ́ ọmọ ni ọ̀kẹ́ o wàláyà àbòsí ló ń ṣe fún un tó o bá sì ṣọ́ra yóò padà gbé ọ ṣépè lọ́la torí pé ẹni tí ó bá dàgbà sórí ẹ̀sìn Ọlọ́run kọ́ mọ ẹ̀sìn Ọlọ́run ọba yóò padà inú yóò padà máa bàjẹ́ ńgbà tó bá dàgbà kí inú ọmọ rẹ ọmọ bàjẹ́ lónìí tí ìṣepétìkà kó o fi kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kọ́kọ́ ní ntọ́ yẹ kínú rẹ̀ kó máa dùn lónìí òun náà yọ padà ṣàdúrà fún ọlọ́la ẹnìkan nínú àwọn alájọṣepọ̀ wa kan bẹ olùkọ́ni ní yunifásitì nìkan náà yunifásitì wa àgbàlagbà dáadáa ni òun lọ sọ̀rọ̀ kan ó nígbà tí wọ́n sábà pé ẹ̀dá kan máa ṣàdúrà fún òbí mi o ẹ bá ń bu òbí mi ládùúrà o a wò pé gbogbo aná là ń ṣàdúrà fóbi wa so èèyàn máa ń ṣàdúrà fóbi ẹ̀ náà ni ó ní òun ṣépè fóbi òun gbà tó wà kékeré ni ó ṣépè kí ló jẹ yó ó lóun ọ̀mọ́ ń gbà yẹn òun rò wípé dáadáa lòun ṣe ó ní ìlú kan làwọn ń gbé ìyá tó bí bàbá àwọn wá ń gbé ìlú tó jẹ́ ìlú àwọn wọ́n wá fà wọn sọ́dọ̀ ìyá yẹn bàbá wa wálé ìyá wa wu àwọn tí bàbá ti wálé báyìí ẹ̀rù máa ń bà àwọn ni olóhùn náà padà wá rí ìgbà tóun dàgbà wípé ntí bàbá yẹn ń ṣe ntọ́ yẹ kó ṣe pẹ̀lú àwọn ni kì í ṣe kó lè pẹ̀lú àwọn àmọ́ náà àwọn ọmọ bàjẹ́ tí bàbá bá wálé kọ́lọ̀ ń jẹ́ bàbá ó tètè padà náà làdúrà táwọn máa ń ṣe nǹkan kan ń bẹ táwọn tẹ̀ ṣe tó burú táwọn máa ń ṣe tó burú báwọn bá ti ń sin bàbá lọ sí ìdí ọkọ̀ òun àtàwọn yòókù táwọn bá gbẹrù bàbá táwọn ń lọ
sàkọ́mọ kékeré àwọn òru ẹrù wọ́n ti lọ wájú àwọn wàá sọ wípé bàbá burúkú àlọ́ rámi ní kárí o kámàrà bọ̀ rẹ̀ bàbá tí ń lọ yìí ọlọ́run jẹ́ mọ́tò rẹ̀ jáàmù ọlọ́run jẹ́ bàbá yìí ọgbọ́ wà láyé ọlọ́run àti máa wí nù àwọn máa ń wí gidi ni bàbá yìí ò ní bọ̀ nígbà tí bàbá bá pẹ́ torí àwọn ń kàwé nílùú àwọn ni táwọn fi ń gbọ́dọ̀ ya bàbá tọ́ba dé lu bàbá ọ̀dọ́ dáadáa bàbá wa kọ lẹ́tà àwọn ẹ̀rọ àwọn kò ka lẹ́tà ọ̀hún àwọn àpò ọlọ́run bàbá yóò ti kú lẹ̀ torí ìyá òkúkú ìyá òjò ka lẹ́tà àwọn ẹ̀rọ àwọn bá ka àlàáfíà ni mo dé ọ̀hún iṣẹ́ àlàáfíà ni wà bí èmi náà ṣe wà ó bàbá yìí tó wà lálàáfíà kò kú mọ́tò rẹ̀ jáàmù oníṣùgbọ́n lónìí ìgbà tó ń pa olórí bàbá yìí kò kú bàbá ò kú látara pé mọ́tò ìjáàmù rẹ̀ bàbá dàgbà ó darúgbó tó yẹ tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí ti ń jẹ́ ọmọ ìjọ náà lọ́hùn òun náà ti lé ní 60 báyìí ó ní àwọn padà wá rí i pé bàbá yìí kìí ṣe kó lè pẹ̀lú àwọn ṣùgbọ́n gbogbo ń tó kọ́ àwọn ọjọ́ nígbà tí ń dá wọn lóró ni làwọn wá ń ṣe lónìí nínú àwọn á dùn ní lórí wọ́n wá ń ṣàdúrà fún bàbá yìí wọ́n wá ń pọ̀ ládùúrà fún ẹ dákun àwọn ìkẹ́ ọlọ́run ọba wa àfi ká dá wọn lóró àti sobójì ṣẹlá Muhammad ṣe máa ṣe lẹ́ẹ̀kan pẹ̀lú àwọn ìkẹ́ ọlọ́run ọba rẹ̀ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ó lásìkò fún wọn ń bá wọn ṣeré àmọ́ ìfojúsẹ́sìn ìfojúsẹ́kọ̀ọ́ ìsinlọ́wọ́n ọba àyè báwọn àyè fi yíyún kọ́ là fi ṣàánú ọmọ tó bá tó mọ́sálásí lọ àyè fi kẹ́ ọmọ a sọ fún un pé ká lọ mọ́sálásí ìrànlọ́wọ́ tá a bá lè ṣe fún un tí ó fi tẹ̀lé wa lọ mọ́sálásí bóyá kó tètè sùn ní bóyá ká sọ pé àmọ̀ bò ní nǹkan ẹni tí tẹ̀sán náà bò yóò fi wá wù ẹni yìí wá ń ṣàdúrà fún ibi rẹ̀ lónìí yóò tó máa ẹ̀dẹ́kan máa ṣàdúrà fún bàbá mi o a sì rí ẹnìkan náà ń bẹ rí tó ṣàlàyé fún ayé pé ìran àṣùbà tó mọ̀ ń la lónìí tòkó tóun bá sùn lágo 3 òru tóun bá sùn lágo 4 òru lágo 5 àbọ̀ after 5 tá a máa káṣùbà lágbègbè wa ń bí dàrí lọ́pọ̀lọpọ̀ gbà òun ò jí káṣùbà olóògbé òun ló fi kọ́ òun kò wá sí kankan ní ọmọ rẹ̀ àfọmọ tí ọba ti tó bí ọdún 4-5 ló kù ẹ̀ẹ́dì mọ́tàsí láṣùbà olóògbé òun ló fi kọ́ òun ẹjọ́ àwọn náà gbìyànjú rẹ̀ ẹnìkan sì ń bẹ ilé ìkéwú lọ wà wọn wá ní bí ìbá ṣe pé ẹ̀kọ́ tẹ kọ́ wa pé ká má ṣe pé fáwọn òbí ni wọn bá ṣe pé fún òbí wọn o èrò ló dé ó yẹ kó fòun sílé ìkéwú jọ náà lọ́hùn kó wọn mọ kéwú kó wọn mẹsìn Ọlọ́hun àwọn ànitọ ó ní ṣépè fún òbí máa ń fìyàn sílé ìkéwú ó lè jẹ́ wípé èrè tí ń bẹ láwùjọ ní ọ̀jẹ́ kó lọ lé ìkéwú jọ náà àdókòjẹ́ yìí pé àṣìṣe díẹ̀ bí àwọn ẹgba tó tó ẹgba àwọn ẹgba tí máa ń gùn ní tí máa ń wà nílé kéwú bóyá èyí wọn ló dẹ́rù bọ̀ ọ́ àti bẹ́ẹ̀ lọ so ká dákun torí tọ́lọ́run ká rí pé àmójútó àwọn ọmọ wa. ó ń ṣẹlá Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ní tó ṣe wípé yìí máa ń pe àkíyèsí àwọn sàhábì rẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan eléyìí ẹ ṣe eléyìí ẹ fi kalẹ̀ eléyìí ẹ ṣe nínú àwọn ntani Muhammad máa sọ fún àwọn sàhábà rẹ̀ òun ni wípé a máa pè wọ́n ṣàkíyèsí ìṣe dáadáa sáwọn ẹbí wọn àwọn young alphas lónìí àwọn ọ̀dọ́ àfa àwọn máa ń ya òbí pẹ̀lú ọmọ ẹni débi wípé ààrẹ tó sọ wípé ìyá rẹ ní í ṣe ọ́ o àkọ́kọ́ ni pé bóòlù sọ̀rọ̀ pé ìyá rẹ̀ ní í ṣe wọn látara yẹ̀pẹ̀ nígbà tí fi yẹ̀pẹ̀ ṣeré níbẹ̀ ló ti rí wípé ọmọ yìí ìyá rẹ̀ ní í ṣe ntí ọ̀lẹ́tọ̀ ló kọ́kọ́ ṣe náà ntí ọ̀bámu ló ń ṣe o tó wá dáàrin ọmọ àtòbí rẹ̀ wú ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run ọba ẹ̀yin young alphas ẹ̀yin ọ̀dọ́ àfa tẹ̀ ń ṣe léyìí ẹ̀ bẹ́ẹ̀ ni lọ́dọ̀ àgbàlagbà o ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ àfa míì lónìí òun gan ni ọ̀rẹ́ ni tí ń kọjá lọ tí ó pè lágbájá wa mọ orí náà sí ọ ojú òṣùdùn ẹni tọ̀hún náà o
ojújojú lọ oní pọ́blẹ́mù o ẹ dákun talẹ́ntì ọ̀wá ní pọ́blẹ́mù pàápàá jùlọ láwùjọ táwa wà yìí níbi tí admission lásán kò tí ì kẹ́kọ̀ọ́ tán kó wáṣẹ́ o níbi tí admission ti di ìṣòro ọmọ wa admission university ẹlòmíín wà ní ọdún mẹ́ta ọdún mẹ́rin kò rà admission ṣọ́ṣọ́rọ́ ńlá kankan yìí o níbi tẹ́tí ẹ̀ ti ń kẹ́kọ̀ọ́ ti ń jáde tó lọ́dún rẹ̀kẹ́tẹ́ ń létí òrìṣẹ́ ibi títí ń rẹ̀yàn tí ó dọ̀sípítù tí wọ́n sọ fún pé ti ń ṣeré tí ó sá kẹsẹ̀ fóun náà fẹ́ tọ́jú àwọn kò sówó tí ì tọ́jú ara rẹ̀ wọ́n ní kẹ́lẹ́ mi ò ṣe tẹ́sítì ọ̀sán fún mi tó ti ṣe tẹ́sítì ni kò kókó sówó tí ì ṣe tẹ́sítì náà tọ́ba ṣe tẹ́sítì yóò sọ fún mi pé nítorí ọmọ sọ ni wípé nígbà tó ń fẹ́ fọwọ́ ara àwọn wú àyèsà tí ń ṣèwú jáde bóun bá ti màtánìsì kò kú tó ń fi tọ́jú ara wọn síbẹ̀ tí ń gbẹ́rú àwùjọ báwọn ibi tí náà ti ṣe yín ibi tó mi ti ń dà wà tó mi tà ń lo ní kulala títí tí wá yọ̀ lọ kulala ẹ̀ tí ń gbẹ́rú àwùjọ báwọn ọ̀rọ̀ kọ́ máa ní ìṣòro dà àfọ yọ̀ǹgà alùpàá wà sọ fún mi pé mo rí nà sí ọ oní pọ́blẹ́mù kódà sàárà tó ṣe wọn náà ló ṣe fúnra rẹ̀ nǹkan báyìí yóò wá fún amájẹmú kan sí yóò wá pọ̀ díẹ̀ yóò wá parí ẹ̀ wípé ní amọ́tọ́ba wa lówó lọ́wọ́ àbọ̀ ṣe torí ńgbọ̀ bá ní sàárà tó ṣe yìí ó ń bá ra afọ ijú tó pọn mọ́ náà ní kó fún wọn wá wò pé ní kóhùn tó wá rí ó ń bá ra tó pọn mọ́ tó tún já fọ ijú àbí kó fi bẹ́jẹ̀ mú ní ìsìnkútọ̀ ó ń bá ra tọyọ̀ké ńgbọ náà wá ń bá ra tọyọ̀ké dé kó tó rí gbogbo pálapàla báyìí àwọn yọ̀ǹgà àlùfáà wọ́n ti fi báyé jẹ́ wọ́n da àárín àwọn ọmọ ìyá rú wọ́n da àárín ẹbí rú tó sì dẹ́yìn pé oníṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam kò ṣe bẹ́ẹ̀ ọkùnrin kan wá bá nàbì gẹ́gẹ́ bí wọn náà ṣe lè lọ gbogbo báwọn míì ṣe ń lọ bá àwọn yọ̀ǹgà àlùfáà lónìí oníwò jíṣẹ́ ọlọ́run iná lè kọ́ra bá àwọn ẹbí mi fámìlì mi asílùhùn gbogbo ìgbà èmi máa ń dàpọ̀ mọ́ wọn èmi máa ń kó wọn mára wọ́n yàkìtà òní ṣùgbọ́n àwọn máa ń já pẹ̀lú mi ni wọ́n bá mi ṣe pọ̀ wà ó sinu ilayhim èmi máa ń ṣe dáadáa sí wọn wọ́n yóò sì wú ná ilayya dípò kan ṣe dáadáa sí mi àbúrò náà máa ń ṣe fèmí wà á lu màánìhùn tó ní báyìí láì fi wọn màá ṣàfaradà ń ṣe sùúrù wọ́n yẹ jihaluna alayya bí bá ti ṣàṣìṣe díẹ̀ báyìí wọ́n mọ̀ kíbò sí káàkiri ẹ̀ tó tún dé o lágbájá dé o ẹ̀rí ẹ wá wo tó jíṣẹ́ lá Muhammad sọ sàǹkútọ́ pé láyé sí ni ọlọ́run mú jẹ wá fún ọkùnrin wọn nù yọ̀ǹgà alùfáà ní báyé ṣe rí nù abúlé àbí ẹ̀rọ tó fojú ànábì rí àwọn ẹbí wọn ò ṣe súnmọ́ ẹbí ọ̀rọ̀ ẹbí ló fi ṣe kékeré yìí afẹ́ jẹmọ́tò ayé ni wọ́n aṣègbàṣàwò ni wọ́n débi pé wọ́n á gbìn ìkórìíra ẹbí ẹni ṣe dáadáa sẹ́bi wọ́n á gbìn sọ́kàlùkù lẹ́mìí ẹlòmíì ọ̀lọ́lé mọ́ kódà wọ́n á máa wò fẹ́rẹ̀ wọn á ní má lọ lù rẹ mọ́ ẹ̀wọ̀n kan wọn á ní má lọ lù mọ́ mọ́ ṣe dáadáa sẹ́bi rẹ mọ́ wọ́n wá pọ̀ láwùjọ kálukú náà wá ń ṣe jágbajàgba bẹ̀rẹ̀ nìkan lónìí kódà bàbá kọ́lé ọlá ọ̀rẹ́ ní ọkọ̀ síbẹ̀ lónìí ọlá ọ̀rẹ́ ọlá akínní kan kò ní sábà kọ ọlá ẹbí bẹ́ẹ̀ ni pé aburú ní máa tọ̀dọ̀ ẹbí wá oore kankan yìí tọ̀dọ̀ ẹbí wá bàbá sì rẹ́ nìkan tọkọ̀ fẹ́ kọ lù tí wọ́n sọ ni wípé ẹ̀rí àwọn ìyá fámìlì yìí wọn ò padà lẹ́yìn rẹ̀ èmi kọ́ ló kú ọlọ́ kú sọ́dọ̀ wọn ni níbi tí wọ́n ti kà fún wípé aburú ní máa ń wá látọ̀dọ̀ ẹbí ńgbà tọkùnrin wá báyìí fún jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam
anabi ní la in kunta kama qulta àkúbọ̀ ẹ̀dẹ́bẹ̀ tó bá ti pé bó o ṣe wí ló ń ṣe òun kó wọn mára wọn jìnnà sí ọ òun ṣe dáadáa sí wọn ò ṣe dáadáa sí wọ anabi ní fa ka'annama tusifuhum al-mal bí ìgbà tó ń fún wọn lérú gbóná jẹ ni wọ́n sá máa ṣe tiẹ̀ lọ anabi wa ni wala yazalu ma'aka minallahi zahirun alayhim ma dumta ala dhalika ọlọ́run ọba mi yóò yan olùsọ́tì ọ́ ṣèpétí àwọn abẹ́rù náà nù ọlọ́run ó yọ olùsọ́tì ọ́ lódì wọn àgbà tí wọn náà bá wà lórí dáadáa tó ló ń ṣe pẹ̀lú wọn yìí o tó wọn náà bá yí padà ṣé wọn náà bẹ̀rẹ̀ èmi náà bẹ̀rẹ̀ máa jọ bá ṣe bá kú nù ìdákùn ṣe sùúrù wọn bá kú bẹ́ẹ̀ fọwọ́nú ṣe dáadáa sẹ́bí níta níbi sọ fún ẹni tó gbẹ́jú ẹbí rẹ̀ wá bá nù àdébí àti pé àwọn sàhábà abáwọn sọ̀rọ̀ àdébí ní man ahabba an yubsata lahu fi rizqihi wa yusaw lahu fi athari falyasil rahima muttafaqun alayhi àdéhìí tí Bukhari àti Muslim gbà wá ànábì ní ẹni yóò wò lè jẹ́ tó bá fẹ́ kọ́lọ́ wọn máa tẹ arísìkí òun kásìkí wọn máa gbàyè ẹni bá fẹ́ kásìkí wọn máa pọ̀ sí wa yusaw lahu fi athari kẹ́mi òun sì gùn pòròpọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí nǹkan méjì tí wọ́n ń dara wọn láàmú sí káàkiri náà nù tí wọ́n máa ń lọ ọ̀dọ̀ àwọn èèyàn kó dùn kó pẹ́ ẹ̀rí pé kó dùn kó pẹ́ náà nù kó dùn nígbà tí kò bá dé kó pọ̀ kó pẹ́ kẹ́mi èrò gùn ànábìíní ẹni bá fẹ́ kásìkí òun kó máa pọ̀ sí ẹni bá fẹ́ kẹ́mi òun ó gùn ẹ̀rí pé tọ̀ wọ́n láwùjọ pé lánàá ànábìíní fẹlẹ̀ yẹn sì ní rahima irú ẹni bẹ́ẹ̀ kọ́sà máa dẹbi rẹ pọ̀ máa ṣe dáadáa sẹ́bí rẹ gbogbo eléyìí wà nílẹ̀ àwárí sọfẹ́ni tó wá bá wa tó kó ẹjọ́ ẹbí wá bá wa kó o fún sùúrù kó o ṣe nàṣíà fún àwa yọ ọpọ́n jáde lábẹ́ ṣíà ọpọ́n ayẹpẹ́ ẹ rí i pé ọpọ́n àwọn bàbá wa ní ọpọ́n eré la ilaha illallah so anabi sallallahu alayhi wa sallam bí ṣe máa ń ṣe pẹ̀lú àwọn sàhábì rẹ̀ ní wípé kò lé wọn dènà sẹ́bí wọn o kò pọ̀ wọn nìkan ni kọ́ mọ̀ kọ́ mọ̀ mẹ́ bí wọn mọ́ o tó bá kẹjọ́ wá bá iye máa bù wọn ní sùúrù ní o kò ju àwọn yọ̀ǹgì àlùfáà tó ní o kódà anabi ṣáájú wọn allamahumul istikhara anabi kọ́ wọn ní ntí yẹn máa ń ṣe nígbà tí nǹkan bá rújú gba nǹkan báyìí mo fẹ́ ṣe mo fẹ́ dáwọ́lé nǹkan báyìí wo ni kí n ṣe anabi kọ́ wọn ní istikhara gbogbo alamọ istikhara yìí dáadáa òun náà ní àdúrà èyí téèyàn fi máa ń béèrè ìtọ́sọ́nà lọ́dọ̀ Ọlọ́run anabi bá wọn wo ìka wọn gbà sẹ́ńtọ́ ọba wa nù náwó rẹ sí yìí kí là ń rí yìí ẹ wà dáwọ́ anabi ẹsẹ bẹ́ẹ̀ anabi ìmọ̀ fún wọn ládùúrà ni anabi ogun wọn anabi ṣàdúrà fún wọn kó fún wọn ní sìkára yìí pé ẹ máa lọ ṣe àdúrà nígbà tí a bá kíráka méjì tán kó ṣàdúrà yẹn gbogbo nǹkan wọ̀nyí ni kí àwa tá a jẹ́ ọ̀dọ́ àfáà náà àbí tá a ń jẹ́ àfáà lónìí ká máa ṣe fún àwọn tọ́ba wa bá wa ẹ má jà fún àwọn èèyàn ẹlẹ tí ń gbáwùjọ wa pẹ̀lú ẹjá pé wọn ṣàkíyèsí àwọn ọmọ òrukàn tájọ ń gbé àwọn opóbìnrin àwọn aláìní ká máa ṣàánú wọn láti inú mọ́sálásí wa ó yẹ kí pọ́ọ̀sì kan wà alẹ́pẹ̀ nítorí àánú alẹ́pẹ̀ lóko tó bá wù wá ká máa kó nǹkan jọ síbẹ̀ ẹni tí nǹkan bá kù díẹ̀ káàtó fún kódà bó bá níbi 10,000 tá a fún ní 1,000 mo rò pé inú rẹ̀ ó dùn wípé mọ́sálásí ìhun tóun bìlọ́ǹgì sí wọ́n rántí wọ́n ṣe dáadáa sí wọn àwa ní sèyí hùn àwa ní mọ̀jú kákan máa béèrè owó lọ́wọ́ wọn ẹgbẹ́ tọ́ àtúndé báyìí ṣe dé o èyí náà pé jẹ́ ni wa kò lálàáfíà ẹ rí i pé irú ẹni báwọn tó bá ṣe bẹ́ẹ̀ tó ní bàbá rẹ̀ ń ṣe àbí kò ní òun náà lọ́lọ́ ṣọ́ọ̀bù lọ́lọ́ kẹ́kọ̀ọ́ bó bá padà wá kẹ́kọ̀ọ́ tán bóyá ní ìrántí mọ́sálásí ọ̀hún bí ò bá bẹ̀rù Ọlọ́run àmọ́ ọ̀rẹ́ àwọn ará mọ́sálásí ràn lọ́wọ́
ọ̀rọ̀ admission nílé ẹ̀kọ́ owó ìpìtẹ́ ìpówó yẹn pọ̀ ó ní kankan tí wọ́n ṣe fún òun náà mọ̀ wípé ní òun láǹfà inú òun dùn pé ibì kan lòun wà nínú mọ́sálásí kan lòun bìlọ́ǹgì sí ẹja fi kọ́ àwọn jàmáà wa tabara àwọn tí wọ́n ń ṣe ní tí ọ̀dà ẹja pè wọ́n ṣàkíyèsí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí lọ́kùnrin ní fi ṣéènì sọ́rùn wà fáwọn sì ń wòran ó sì pé ṣàkíyèsí pé jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ní uhilla dhahabu wàlámsùl harir li ìnáfi ummati wa hurima ala rijaliha Ànábì ní ọlọ́run ọba mi ó ṣe lílo gold àti aṣọ harir ó ṣe ní halal fáwọn ọjọ́ òun ní obìnrin ṣùgbọ́n èèwọ̀ ní fọkùnrin wọn wọ́n wá gbé ṣẹ́ni sọ́rùn sọ̀rọ̀ pé wọ́n ní fẹ́ rọ̀rọ̀ sọ òun náà wọ́n pè pé òun náà wọ́n fi ṣe ṣáàmánù yìí yẹn tí a ti ṣe ṣáàmánù bóyá ló ṣe rẹ̀ sí so torí ìdílé yìí tí àwọn tó jí àlùfáà kọ́ dákun òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam Ànábì máa pe àkíyèsí àwọn sàábẹ́ ẹ̀ sí gbogbo ohun tó bá lè jẹ́ àkóbá fáwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ni níbo sọ yìí pé wa ma arsalnaka illa rahmatan lil alamin Ànábì ní ìkẹ́ tọ́lọ́run sí gbogbo ayé Ànábì ó fẹ́ kéèyàn lu ayé dáadáa kó wá dọ́rùn kó má lu ọ̀run dáadáa o ẹ̀já pé àwọn tá a jọ ń gbé pọ̀ ẹ̀já pé wọ́n ṣàkíyèsí ẹ̀já níjókòó wá sí lágbègbè wa ẹ̀já níjókòó wá sí lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ní mọ́sálásí wa bàbá láǹfààní ẹ̀ láṣùbà kọ́nà bó sì ṣẹ́jú márùn-ún kọ́rọ̀ àsọ̀rọ̀ ọlọ́run qala rasulullahi sallallahu alayhi wa sallam man gashana falaysa minna kí mọ́mọ́ kàdísì òun kó sì túbẹ̀ fáwọn jàmá láàrin ìṣẹ́jú márùn-ún tí wọ́n ká ṣùgbà àtàwọn kún kálukú tó máa lọ wọ́n kálukú rí mú lọ pé Ànábì ní ẹni bá ṣèrú tó ṣàbòsí tó ṣèrú Ànábì ní yàrá kìámà kò ní sínú ìjọ òun yóò lọ wájọ rẹ̀ síbòmíì kò sí ní irú ọ̀rọ̀ yìí yóò máa laago sí ilé tí bọ́bá dọ́fíìsì tó fẹ́ ṣe ní tí ò yẹ gbogbo irú àwọn nǹkan báyìí ẹ̀já mójútó ní ọ̀dọ̀ àwọn tá a jọ ń gbé papọ̀ pàápàá jùlọ àwọn tá a já àfa young alfas Ànábì a máa jẹ́ káwọn sàábẹ̀ rẹ̀ ọmọ pàtàkì gbèsè sísan bẹ́ẹ̀ lómi bá lọ bá àfa wípé òun jẹ́ gbèsè gbogbo wa náà mọ ntí ọ torí ẹ lọ́dọ̀ àfa young alfa ntí ọ lọ́dọ̀ rẹ̀ sí ni pé bẹ́ẹ̀ ni tí òun jẹ ní gbèsè bí ó ṣe ní rántí béèrè mọ́ Ànábì ìṣèbáwọn sallallahu alaihi wasallam òun náà wà pé òun lọ́dọ̀ àwọn ẹrú Ọlọ́run àfa kódà kọ̀ọ̀nà tí bóun jẹ gbèsè mọ́ kódà Ànábì máa ṣàdúrà fáwọn tó bá jẹ gbèsè ni a sì máa kọ́ wọn ládùúà ara ẹni àdúrà tó gbajúmọ̀ nǹkan níbi ní ká máa ṣe pé Allahumma inni a'udhu bika minal hammi wal hazani wal ajzi wal kasal wal bukhli wal jubun wa dala'i ad-dayni wa galabati ar-rijal gbogbo àwọn àdúrà àwọn ní ká kọ́ àwọn ọmọlẹ́yìn wa láti máa ṣe àwọn èèyàn ń fi Kùránì ṣe yẹ̀yẹ́ lásìkò tá a wà yìí ó ń ṣe ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó bá ké Kùránì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Ànábì máa ń sunkún ni gbogbo wa náà mọ hadith èyí tó gbajúmọ̀ ni èyí tí Bukhari àti Muslim gbà wá tí Ibn Mas'ud tánàbí ni kí ó ké Kùránì fóun Ànábì sunkún ni àmọ́ lónìí nígbà tí ti ń jẹ́ Sulaimana innahu min Sulaimana sóun wá ní wọ́n sọ̀rọ̀ rẹ̀ àbórúkọ Yorùbá ní ìtàfẹ́ máa sọ láyé yìí àbórúkọ ìlú wọn ìlú yín kọfìlẹ̀ ó gbà lọ́wọ́ rẹ̀ ìlú yín bẹ́ẹ̀ Al-Kùránì àmọ́ bẹ́ẹ̀ bá sanwó àáwù fún yín dé àbí tètè abanilọ́kàn jẹ́ jùlọ àwọn tí ń sọ Kùránì dorin gbogbo àwọn alálùjọ tí wọ́n ń pera wọn ní Islamic singers orin Muslim singers lọ́wọ́ lórí tẹ́ ń kọ tẹ́ ń lùlù sí o orin téèyàn ọba kọ tí ọba lùlù sí láwọn kúrò jì
gbogbo tó bá ti lè dún báwọn orin tó bá ti lè dún báwọn kìí sọ̀rọ̀ gbogbo yòówó lè jẹ́ kìí sọ̀rọ̀ Islam mùsùlùmí kan ti ń kọrin lórí rẹ̀ tí ó tẹ̀lé ti Ọlọ́run àtànẹ́bì sọ mùsùlùmí olórin inú ẹ̀ tẹ́ bá ń kọrú ẹ̀ kábàjẹ́ tí sọ àwọn onífúyì àbáwọn olóríṣiríṣi kábà wá mọ́yà Kùránì kábà wá fi ṣe pẹ̀lú ìlú ìdàpọ̀ ìbẹ̀rù Ọlọ́run ẹ̀mọ́ kì í bọ̀ ọmọ bẹ́ẹ̀ bá lè fi orin tó nílù nú tẹ̀ bá lè fi kalẹ̀ ẹ̀ sì má kí àyà Kùránì láàrin ìgbà tí a bá ń lùlù sí ma àdánwò ń bẹ lónìí o àwọn young alpha kódà báyìí lọ́dọ̀ àwọn àgbàlagbà wọn á ní ẹkẹ́ náà ti ní ẹlẹ́rìn ẹ̀ka làmúná ṣẹ́ oníjìyà torí Ọlọ́run ọba ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run ẹ̀kẹ́ kìíní kan onísílíkì kí ni gbogbo rádàrádà báyìí níbo làwọn àmàṣà àsìkò tá a wà yìí wálé àṣírí màlá wa àmà wà ń rọ̀lẹ́ ayé ẹ̀yin bàbá wa àfà ẹ dákun ẹ má dákẹ́ ẹ bá pàkíyèsí àwọn ọ̀dọ́ wọ̀nyí àwọn ọ̀dọ́ yìí ń bẹ̀sìn jẹ́ wọ́n ń bẹ̀sìn jẹ́ ẹ dákun ẹ bá pa àwọn ọ̀dọ́ kẹ́ ẹ ní ìjókòó nílùú kọ̀ọ̀kan kẹ́ ẹ fi pe àkíyèsí àwọn ọ̀dọ́ yìí sí torí bí wọ́n ṣe ń ṣe yìí wọ́n ń bẹ̀sìn jẹ́ nílùú wa nù kò sì dá o Ọlọ́run ọgbó sì ní sọ̀kalẹ̀ wá bá wa táwùjọ wa ṣe inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim Ọlọ́run ní sọ̀kalẹ̀ wá táwùjọ wa ṣe àwa náà ni àtúnṣe fúnra wa àfi ká gbìyànjú ká táwùjọ yìí ṣe ẹ bá pe àwọn ọ̀dọ́ àlùfáà wọ̀nyí ẹ máa pè wọ́n ṣàkíyèsí báwa yìí ṣe kéré mọ àbáfátíà ẹlẹ́rìn àbáyínàtẹ́ náà ní sẹ́kẹ̀rẹ̀ àbánàtẹ́ náà onígbẹ̀dú gbogbo tí wọ́n á kìbọ̀ yìí ẹ bá wa pè wọ́n ṣàkíyèsí ẹ kí wọ́n gbìyànjú kọ́ wọn máa ṣe má nítorí wípé tó máa ń bá a lọ báyìí aburú rẹ̀ ó léwu ẹ̀yin àlùfáà wa ẹ máa bá wa lo àsìkò tí ẹ bá wà níbi mọ̀nàsábàtì ìsìmáìyà àwọn òde bí ìyàwó ìkómọ nígbà àwọn ìjókòó tó jẹ́ ìjókòó halali ẹ máa bá ṣe wá sí fáwọn èèyàn ọkàn àwọn èèyàn dọ̀tí púpọ̀ ẹ máa rán wọn létí torí pé àmánà amúrù bil ma'ruf wan nahyu anil munkar kápàṣẹ dáadáa kákọ àìdá fáwọn èèyàn àmánà tá a jogún lára oníṣẹ́ ńlá Muhammadu sallallahu alayhi wa sallam innal ulamaa warasatul anbiya àwọn àfa jogún ànábì Ọlọ́run wọn jogún owó lára wọn ṣùgbọ́n wọ́n jogún al-ilmu wal-amala bihi kán kẹ́kọ̀ọ́ kí wọ́n kéwú kí wọ́n sì fi ṣiṣẹ́ ẹ dákun ẹ bá wa pàkíyèsí àwọn mùsùlùmí kí wọ́n dákun kí wọ́n máa lo ìlànà ànábì níbi gbogbo ìṣesí wọn torí pé ànábì ní kullu ummati yadkhuluna al-jannata illa man aba ànábì ní gbogbo àlùmọ̀ wọn pátá ní ó wà àlìjánnà Ọlọ́run àfẹnibá kọ̀ tó lòun ní wà àlìjánnà Ọlọ́run àwọn sàhábà wa béèrè wípé wà man ya'ba ya Rasulullah ta ló lè kọ̀ wípé òun ò ní wà àlìjánnà wà nábì ànábì ní man ata'ani dakhala al-janna wa man asani faqad aba ànábì lẹ́ni tó bá tẹ̀lé tèmi ànábì òun ni ó fẹ́ wà àlìjánnà Ọlọ́run ẹni bá kọ̀ tèmi ànábì tó ṣẹ̀ mí àdìpé ẹni báwọn òun lọ́kọ̀ tó lóun fẹ́ wọ àlìjánnà Ọlọ́run dákun mọ́sà ṣe rírí ìwọ Ọlọ́run ọba dákun mọ́sà ṣe rọrùn fún ayélujára kìyàmà mọ́sà ṣe ìwà pẹ̀lú oníṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam papọ̀ lálìjánnà mọ́sà ṣe rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa Ọlọ́run dákun mọ́sà fi wá sínú àwọn tí ó mu omi àlùbáríkà pẹ̀lú oníṣẹ́ ńlá Muhammad omi téèyàn mú tí ò ní gbẹ̀ǹbẹ̀ lẹ́yìn rẹ̀ mọ́ Ọlọ́run mọ́sà sí wa lọ́mọ lẹ́yìn òjíṣẹ́ ńlá Muhammad láyé àti lọ́run wa akhiru da'wana anil hamdulillahi rabbil alamin wa sallallahu ala nabiyyina Muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahabatihi ajma'in wassalamu alaykum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Àwọn tí ìpínlẹ̀ àpá ẹ̀mọ́jà àpá àpá àjẹ́ àwọn tí nǹkan mímí dààmú
sọ̀rọ̀ kan ẹ̀dá tó ń wá mi sọ̀rọ̀ kan nǹkan méjì ń dààmú wọn káwọn mi náà fún wọn wọn ní ká náà àwọn akasáájú ẹ̀dá òsè torí kébè ní kí sọ̀tẹ́lẹ̀ oníbi gbùtẹ́sọ̀ yìí àtàkùnbí rahman alladhi la ilaha illa huwa inna hadhihi tazkira ètò wọn pè ní wá sí lẹ́yìn tí ní ìtọ́jú nínú ọmọ wa nù wàláhi tàbá ìtọ́jú nínú wa nù ó dà àwọn àbá àbẹ̀tí mú ní ẹlẹ́nà ní bàbá wọn wà wájú mi ní tí màá dúpẹ́ fún wọn nígbà tó ń lé wá tí mo kọ́ wọn àwọn ìyàwó mi àwọn ọmọ mi lọ́dọ̀ wọn àwọn náà tó kún wájú ìlú ìlà ni èyí sì ń sọ fún gbẹmọ mẹ́kọ̀ọ́ torí mo lé ní ọba yìí sí ọlọ́run sì sàánú mi mo ti débi gidigbe dáadáa ní. náà ẹni tí ń bá wá bí ọwọ́ akọ kankan olùkú ọ̀rọ̀ náà kéde sáájú ìbọn wo ní wọ́n níbí alihamudulilayi mo lè mú pé sára yìí àti ọ̀rẹ́ mo ti kódà kò ní lu mi oye ntí o lè bọ́ lọ́dọ̀ àwọn ẹ̀yẹ ńláńlá káàkiri àbá lè ń kọ́ níbí ẹ̀dá kò ní ẹ̀ka tẹ̀lé lórí tọ́lọ́ ọlọ́run wà tẹ̀lé pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá a lọ kọ́ bá lọ sẹ́ni tí ọmọ abá ó dà wà láàyè wà nínú ẹ̀kọ́ wà nínú ìlú ọmọ ìyẹn mo bọ́ olùkọ́ ọmọ alákùnrin àká ẹ̀kọ́ ọmọ akọ́kọ́ àwọn òsì mọ́ tẹ̀kọ́ rẹ̀ tutù ọmọ ní àwọn akájà làndáyé bẹ́ẹ̀ bá ti dúró lọ́dọ̀ tó ìdí bí òṣèlú rẹ̀ dàpọ̀ gbogbo ní wọ́n sọ ní mi wàláhì tàláhì billahi àdínà ìdáhà ìdá àkúwà kò sí tí ọba àkúrà dáadáa ìṣàlẹ̀ ọmọ àtẹni tí ọba mọ̀ ní àwọn èsì sábà wọn tí ó nà wọn náà àwọn ẹni bí ọlọ́pọ̀lọ́ sí ọ̀nà àbáyé. àdàwọ̀ sàdà káwá níbi tàdá nígbàgbọ́ wà lẹ́yìn náà bẹ́ẹ̀ bá kọ́kọ́ wò lù tí wọ́n lù ń gbà náà ìlú mẹ́wàá olú ẹ̀kọ́ wo situation I mean please lọ sí ẹ̀yìn ẹ̀rọ bí Madina sí wà kí àlẹ́ Muhammadu tó dé ẹ̀rọ wọn káfà àlàáfàj ìwò tí wọ́n ṣe nípa ẹ̀gbà náà ẹ̀rọ àwọn ṣe àwùjí ẹ̀rọ àwọn nàṣàrà bí àwọn ṣe nípa náà Madina is a problematic area for the Arab Muhammad sallallahu alaihi wasallam. Madina wà ní ọ̀pọ̀ ìṣòro tọ́lágbá kánẹ́bí tó dé kì í lẹ́sìn pa anábì tá a gbé bẹ̀rẹ̀ lọ́tọ̀ ìlú wa nàbí wọ́n ti wú anábì kẹlẹ́ torí àwọn kan tó wọ́n darí ọ̀rọ̀ ọ̀nbí yẹn. àwọn ọ̀sìn tó ń fàtí anábì kọ́nà ń wá sásùn rẹ̀ dá fi àwọn ọ̀rọ̀ yẹn kí ló tó ìlú fìlú bá mi ní dé gàtò dábà ni olùmọ̀ anábì ni kúkúrú yẹn kúkúrú yẹn ìjẹun láì lọ́wọ́ nínú ìlú tí wọ́n lù níjọ́ náà ọjà kò fún ìlú ránù láàrin lórí àdúgbò ránù láàrin tó wọ́n àlú ìlú ọ̀tá lórí náà ní wọ́n àlú táwọn aláìpẹ́ ní kúrò tí ó lè wọ́n àti kéde lọ́wọ́ kéde mọ́. bó lè ṣe àwọn tó tẹ wọ́n gbọ́ lẹ́yìn lọ́kẹ́ gbọ́ lẹ́yìn àwọn ọgbọ́n lẹ́yìn ìlú ránù ìjó ránù ìjó ìjọba ìwọ́n lọ́kọ́ tí mọ́kùnrin ọlọ́kùnrin ìjó ibi ìjọ tí ń fọ́ ánlẹ̀ wọ́n pé láàyè àkàkíndàbà ìjó mùsíbà òǹdóró gbàgbà ìdúró pé wàhálà àzándáka ìlà àtàndà nílẹ̀ àdàbí ìdàní wọn ní pèlè ẹni tí ọlọ́run dá tó fẹ́ rákàtà nílẹ̀ àdàbí ìdàní wọn yẹ onímọ̀ wà lọ́wọ́ yìí bóòlù nínú ìṣòro nínú kódà bí ẹ bá ń bọ̀ wáyé tí yọ wá gbé oúnjẹ lẹ́gbẹ́ tó tètè ṣe fún bàbá yóò fẹ́ fi ilé tó gbé nínú pàdé àwọn èèyàn náà ní ìlú náà sí ayé àkọ́ tó fi kí ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà fi pàṣẹ pápẹ́rẹ́ ayé bàbá náà àti náà fi dúró yá sanata wà fi ní àkíyà tó nà sánà kí ayé yọ dá fún àwọn ọ̀dà fún wa ìnira táwọn Madina ti ń rí tẹ́lẹ̀ tó máa lọ pé olùtùnú ń bọ̀ ẹni tí ó jẹ́ kí ayé àwọn dá tí ó jẹ́ káàdì àwọn dá yàtọ̀ pé ayé àwọn akọ̀já bọ̀ ọ̀rọ̀ tó sì gbà lẹ́yìn ọ̀wọ́ yàtọ̀ tó yà
ijó tí wọn bá náà yàtọ̀ fún eléyìí o kí wọ́n sì sọ wọlé tọ́lá àdìbàdì wà lẹ́yìn náà. alhamdulilah. ẹ wá tí wọn tọ́lá àyà ẹ wá tí wọn pé ó dé sọ́dọ̀ àwọn ìdùnnú wa tó bá wà ní òde bá wọn sọ́dọ̀ alábàbí yìí kárí. sálálá. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ní ẹ sọ pé gbogbo bọ́pọ̀lọpọ̀ ṣe gba owó lónìí láàfáà ipe ká kí wọ́n ṣe sùúrù nípa rẹ̀ ṣé wọ́n látún á rí kan lóyún pé táwa fẹ́ bẹ̀rẹ̀ ìbéèrè tàbí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ wáàsí wọ́n kọ́ gba owó fún un náà pé owó pé àwọn afáàtì dé wáàsí o owó kò ná wáàsí rè fún wa. ó sì lùkù fún un. ṣé ìmọ̀ àkọ́kọ́ gbowó fáfá kó bẹ̀rẹ̀ wáàsí wọn ni kí ni àfẹ́ pàkíyì sílẹ̀ wọ́n láì bá àwọn dókítà lẹ́sìn láti lọ sí ìbéèrè tí wọ́n. Ànábì ni àwòkọ́ṣe mùsùlùmí kọ́ra bẹ́ẹ̀ bá jẹ́ àfọ̀n wáàsí Ànábì jẹ́ àwòkọ́ṣe sallallahu alaihi wasallam. Wàá síbi tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ti dé tí ó ti sọ̀rọ̀ Ọlọ́run lọ́wọ́ akọ́ túláàsì àwọn èèyàn pé ẹ̀kọ́kọ́ dáwọ́ eléyìí ti fi yé wa pé bàbá bẹ́ẹ̀ yọ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bá wà lọ́wọ́ àti ẹ̀mú fún wa látàárọ̀ eléyìí náà bẹ́ẹ̀ nínú tó yẹ ká yọ nínú tí a fi kún ẹ̀sìn tí ó sì nú ẹ̀ ọlọ́pọ̀ sàlùwà Allahu ta'ala. wọ́n ní àwọn rí gbọ́ igbe gbogbo ẹni tó bá ti ka Dalailul Khairat ní báńkà ní gbogbo ojoojúmọ́ tó bá di ọjọ́ kejì tó ti ń kà bọ̀ yóò lálàrí Ànábì Muhammad àbí ṣe bẹ́ẹ̀ lórí káàdì máa ká àdúgbò ní bisimilá. Dalilu fúnra rẹ̀ òun kọ́ lè yìí ó ka Al-Qur'ani ń bẹ́ ńlẹ̀ tó yẹ pé ní èyàn ó kà bí wọ́n sì ti ka tán gan bí wọ́n ti ka Al-Qur'ani tó pọ̀ tó kò sínú ẹ̀rí wípé tí wọ́n bá ka Al-Qur'ani fúnjọ́ méje wípé yóò rí oúnjẹ Ọlọ́run ọba lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n Ọlọ́run bá lórí alihamudulilayi tí o bá sì rí alihamudulilayi àwọn níbo lọ sí ma pọ́ òun rí a ti sọ nísìnyí wípé rírí oúnjẹ Ọlọ́run ọba yẹjúzù shara'an ó tọ́nu sẹ̀ríà àmọ́ ta ni ó rí tó bá sì rí gan jó yẹ kó sọ àbí kò yẹ kó sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sáwọn èèyàn wọn sọ ìsírí rẹ̀ sì ní kò túmọ̀ sí pé ó súnmọ́ Ànábì sallallahu alaihi wasallam àìsí rí kò túmọ̀ sí pé kì í ṣe ọmọlẹ́yìn oníṣẹ́ Ọlọ́run ọba torí kò fẹsẹ̀ rìn lẹ́yìn pé Abubakar Siddiq ó rí oníṣẹ́ Ọlọ́run kò sì sí nínú ìjọ yìí gẹ́gẹ́ bí ó ṣe rinlẹ̀ tó nínú ọ̀rọ̀ oníṣẹ́ Ọlọ́run ẹni tó súnmọ́ Ọlọ́run lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam nínú ìjọ yìí ó náà ní Abubakar Siddiq tí ó sì fẹsẹ̀ rìn lẹ́yìn pé ní ó lálàrí Ànábì sallallahu alaihi wasallam ní kúkúrú ni wípé Dalilu gbogbo alamọ yìí pé nínú nǹkan tó yẹ kí a discourage kíkà rẹ̀ torí pé yóò máa dí àwọn ènìyàn lọ́wọ́ Al-Qur'an tíra kan tán kójọ lẹ́yìn àìmọye ọdún tó ń jẹ́ Ọlọ́run tó ti kú sallallahu alaihi wasallam so yóò wá díyàn lọ́wọ́ nípa ká máa ka Al-Qur'an àbáwọn àsàlátù míì tó sọ wípé ó ní ẹ̀ṣẹ̀ ńlẹ̀ gbogbo ohun tí ò bá ti sí ẹ̀rí fún èyí tí ó jọ̀ràn yẹn fún náà ni wípé ká jìnnà sí Wallahu ta'ala a'lam bis-sawab. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pèpè sí lánàá Ànábì Muhammad sunna Ànábì kátẹ́lítà Ànábì ká pèpè síbẹ̀ wọ́n láwọn adi pọ̀pọ̀lọpọ̀ wọ́n ń takò àwọn bàbá tí wọ́n bá lẹ̀ ní pẹ̀lú àwọn báyìí ló ti pọ̀pọ̀lọpọ̀ wọ́n ń kéwú wọ́n ń takò wọ́n ní wọ́n ń bú wọn ní wọ́n ń sọ̀tà wọn ní ọwọ́ àdùnmọ́ mi pé ọ̀dọ̀ yín lọ́wọ́ ẹ̀rí ẹ̀rọ ọ̀hún ẹ̀rí gbẹ bóòrù ni ọ̀rọ̀ yìí sì jẹ́ ṣé kìíní ìlànà Ànábì Muhammad ìkọ́sí Ànábì wà fún káfí takò Ànábì àdìsá àwọn yẹn sì ń ṣe bẹ́ẹ̀ lónìí àwọn tí báyìí ṣe sọ orí bẹ́ẹ̀ bisimilá. àwọn tó kẹ́kọ̀ọ́ lóde òní tí wọ́n gbé súnà lọ́wọ́ tó wáyé pé àwọn súnà ni wọ́n ń tún iṣẹ́ àwọn bàbá tó ti kọjá lọ sí ni mo bàṣẹ wọn jẹ́ mo dẹ̀ takò wọn. àmọ́ nǹkan tí ó ní ẹ̀kọ́ máa ń fi ń wòran ó yàtọ̀ sí nazaru ami ẹni tí ó jó lójú dúdú bó ṣe máa ń wòran ó yàtọ̀ sí ojú tẹ́lẹ̀kọ̀ fi ń wòran. àwọn bàbá tí a sọ yìí bí gbogbo wa náà ṣe gbà wípé wọ́n fi ẹ̀sìn lọ́lẹ̀ wọ́n sì jagun lóòótọ́ ni wọn ò kì í ṣe ànábì Ọlọ́run táwí pé bóyá isma yìí pé wọn ò lè kù síbì kan alikamalu lillah Ọlọ́run nìkan ló pé gbogbo ẹni tó bá ti jẹ́ ọmọ ẹ̀dá dámà
tó bá pé níbì kan yóò wí kì í bò míì àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ni pé ìmọ̀ tí wọ́n ní ń jọ́ náà lọ́rùn kò tó mà téèyàn ń kọ́ ní sẹ́mẹ́sítà kan ní yunifásitì láyé òde òní. àwọn èèyàn dẹ́ gbà wípé tàwọn eléléèbó irú àwọn nígbà tí wòye ṣẹ̀ṣẹ̀ dé tí wọ́n bá ka standard 6 ládùúgbò wọn àwọn tí wọ́n kà ń jọ̀hún bàtà kánfàsì funfun báyìí ni wọ́n máa bọ̀ tí wọ́n ṣe ṣòkòtò tínrín tí wọ́n pè àwọn tó máa ka standard 6 mà nìyẹn. nígbà tí iná èkútù ẹ̀kọ́ tó tún sún síwájú ó di colleges nígbà tó tún sún síwájú ó di degree tó jẹ́ university nígbà tó tún sún síwájú ó débi tí gbogbo wa náà tá a mọ̀ lónìí. àwọn oníwèé kò rújú lọ́dọ̀ wọn wípé tí wọ́n bá ti léèyàn ní degree ẹni tó ka kọ́lẹ́jì lásán yóò dùn àpò degree lọ́gá wọn. ṣùgbọ́n àpọ́nlé tó pọ̀ jù tó wà níbi kéwù kì í jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa ó sì ń bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan jẹ́ kì í ṣe pé gbogbo nǹkan làwọn bàbá yẹn mọ̀ báwa náà ò ṣe mọ̀ gbogbo nǹkan. ibi tá a mọ̀ dé yẹn tá a kọ́ lọ́dọ̀ wọn náà a tún ti tẹ̀síwájú ní gbogbo ẹni tó tún kẹ́kọ̀ọ́. nítorí náà bí ẹni tó bá wá kẹ́kọ̀ọ́ síwájú tó bá tún ní òun rí nǹkan tuntun yàtọ̀ sí nǹkan tí àwọn tó bá ń lẹ̀ tán rí ẹ̀kọ́ tuntun tó náà tún kọ́ yẹn ló provide ẹ̀ ní kó rí nǹkan tuntun. kéèyàn kẹ́kọ̀ọ́ gòkè àgbà kọ́ mọ́ wàá rí nǹkan tuntun yàtọ̀ sí ní tó ti rí ńlẹ̀ kò ṣàǹfààní kò kẹ́kọ̀ọ́. nítorí náà àwọn mí ní o tún dé lẹ́yìn táwọn ní o tún kẹ́kọ̀ọ́ ayé tá a wà ayé term update knowledge ni gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà tá a jẹ́ ọ̀dọ́ ibi tá a bá dé ká tó sún síwájú ká tó lè rí nǹkan tí a rí tẹ́lẹ̀. nítorí náà kì í ṣe pé wọ́n ń bú àwọn bàbá tẹ̀ ń wò yẹn o iṣẹ́ tí wọ́n ṣe àwọn tí ó tún jẹ́ ẹni tó kẹ́kọ̀ọ́ wọ́n tún sẹ́yìn ẹ̀ ṣe ni. ẹnìkan sọ̀rọ̀ kan níwájú mi rí ńgbà tá a ní ká má dárúkọ ìlú ni ó ní ẹni tó mú ìsìláàmù wọ bíi njọ́ tó mú kuranu wọ bíi kò sí ọgọ́ta èṣù lọ́wọ́ ẹ̀jọ́ náà lọ́rùn kò pé ọgọ́ta èṣù ní tàfsírù rẹ̀ kò pé ọgọ́ta èṣù wọ́n níbi mẹ́ẹ̀ẹ́dógún tàbógún ló mú wọ bíi ogójì yòókù tàfsírù rẹ̀ ńkọ́. nítorí léyìí ìmọ̀ òdò sójú kan ìmọ̀ ń tẹ̀síwájú bàbá ṣe sùn tá à ń jí ni mà ń tẹ̀síwájú kálukú náà update màlúmàtú ẹ̀ ẹni yìí ní gbogbo àwọn bàbá yẹn ẹni ẹ̀yẹ ni wọ́n ṣùgbọ́n yẹn ò pé ibi tán bá kù sí kò pé ká má pè wọ́n sákèsí ẹ̀ wọ́n máa ń pa nábì náà sákèsí kíkẹ́ àtọ̀lọ́lọ́hún kó máa bá níbi tí ò bá ń ṣe wípé wáàyí ni látọ̀dọ̀ ọlọ́run. níjọ́ kan wọ́n ń ja ogun Badri anabike Ọlọ́run kó máa bá ó rí i pé káwọn ò dúró sí ibi tí ó súnmọ́ odò ni ẹnìkan sì sọ fún un pé ibi tó fẹ́ dúró sí sọlọ́n ló ní ká dúró síbẹ̀ anabi sallallahu alaihi wasallam ó ní kí sọlọ́n ó ní òun rí i pé ibi tó yẹ ká dúró sí nìyẹn ó ti sọ fún un pé àti ìdèbí tó ti yẹ ká dúró a súnmọ́ òkè odò a bọ̀ sókè odò àwọn máa rómi mu lásìkò gbàtà abájọ́ ń ja ọ̀tá lógun àwọn ọ̀tá ò ní rómi mu torí náà táwọn abá ti rómi mu táwọn ọ̀tá ọ̀bá ti rómi mu ogun kan ní lọ́tọ̀ tí ó jẹ́ ká tètè wín ní wọn yàtọ̀ sí kájọ máa rómi mu ànábì ò sì jiyàn ó ní ó dáná ẹ jẹ́ ká bọ́ síbi tó wí yẹn ó dẹ̀ lọ síbẹ̀ bó ṣe yẹ kí gbogbo ẹni tó bá jẹ́ ẹni tó kẹ́kọ̀ọ́ ó ṣàgbà ni ó sọmọdé ni bó ṣe yẹ kárí nìyẹn alukur'an àti sunna ló máa tọ́ wa ntọ́ bá wà ń bẹ́ẹ̀ ni ò gbọ́dọ̀ láyé padà ntọ́ bá wà lọ́dọ̀ ẹnìkan ó lè láyé padà níbàámu pẹ̀lú àwọn ẹ̀rí tí ó bá sọ nǹkan yẹn di ntí a lè lò mọ́ wallahu ta'ala alam ọlọ́nìkan ni onímọ̀ jùlọ.